Oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nù yín ò ní wedding pictures nítorí photographer disappoint. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nù yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsi Imagery Studios? Àwọn ilé iṣẹ́ babalá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsi Imagery Studios. You can send them a DM at Opsi_imagery or you can locate them near Washington DC. And they are available to travel in any state in the USA. Ewagbo, you can put a call through to them on this number 120-2413-0750. Gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi o. Ṣé rí èmi mi ò ṣiṣẹ́ àpòpọ̀ mi ò lajú ló fi jẹ́ pé àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí social media tó bá ti kúregbé tó kúregbé tán lèmi máa ń tó mọ̀ ń gbà mí. Ọ̀rẹ́ mi kan ọmọọba kan ní ilẹ̀ Yorùbá ni àgbàlagbà ni ó pè mí ní ìjẹta ilẹ̀ tó ti ilẹ̀ míì ti mọ́ báyìí ó pè mí pé ṣé mo gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin Ọ̀yọ́ mo ní mi gbọ́ lóòótọ́ mi lè gbọ́ ó ṣàwá sọ̀rọ̀ yẹn wípé wọ́n ní nǹkan kan báyìí láàrin ayaba Badira àti Alhaji Wasiu K1 the ultimate. So mo ti gbàgbé ń pa ẹ̀ níbi few hours ago kò tí lè ju bóyá bí 2-3 hours lọ mo wá wo television TVC mo wá rí lábẹ́ báyìí wọ́n wá flash news kọjá pé Abba Kyari ti kú kọ́lọ́run bá foríjì wọn. Mo kàn mọ̀ pé bàbá ní fáírọ́ọ̀sì COVID-19 tí ó ń ṣẹlẹ̀ láyé ń sìn kọ́lọ́run bá wà nù ẹ̀. So mo wá lọ Google search story yẹn because àwọn kan flash story yẹn kọjá ni so mo fẹ́ really mọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo wá lọ wo story yẹn. Ibi tí mo ti wá ka story bàbá Abba Kyari lọ́wọ́ kí ni wá pop up story ayaba Badira mo kàn rántí pé àwọn máa sọ̀rọ̀ fún mi ní àná ní time yẹn Amẹ́ríkà tí ìbọ̀ sílẹ̀ mọ́ báyìí. Mo wá wo story yẹn o wa story yẹn wá link mi látòrí ibi tí mo ti lọ fẹ́ ka story ó wá link mi sí àwọn fídíò lórí YouTube so mo wá wo fídíò yẹn lára àwọn fídíò tí mo rí wò mo wo ti Mama Esabod so mo ṣe fídíò yìí láti point àwọn kọ̀ọ̀kan out sí wa èmi ò ní kó níròyìn má kọ̀ ròyìn o àbí kọ́ má sọ nípa nǹkan tó máa ń ṣẹlẹ̀ o in fact ó da I need any society. Àkọ́kọ́ nǹkan tó ṣe pàtàkì ni pé kọ́ máa verify story dáadáa kọ́kọ́ rí pé òótọ́ ni àbí irọ́ náà ṣe wá rí nǹkan tó jó òótọ́ láyé àti yìí tó jẹ́rọ́ aláhàlám ọlọ́nìkan ló mọ̀. But nǹkan tí mo fẹ́ point out ni pé Mama Esabod àgbàlagbà ni wọ́n o kọ́ máa bu àwọn ọba mọ́ o ó wrong èmi kọ́ mo sọ. Ìwé mímọ́ Bíbélì sọ pé kí olúkúlùkù ọkàn kí wọ́n tẹrí wọn ba fún àṣẹ ọba nítorí pé àṣẹ ọba ò wá láti ibì kankan wá bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó wá sọ̀rọ̀ síwájú èyí tó sọ lẹ́yìn ẹ̀ ègún ni ó lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ yóò parun. Al-Quran astaghfirullah alazim Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ má bú àwọn olórí yín o ó ní bí ẹ bá ṣe rí lọ́lọ́run ó ṣe máa yan àwọn olórí fún yín tó ń túmọ̀ sí pé n tá a bá ṣe lágbà lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú olórí tó máa fún wa so ni ẹ má bú wọn. Olórí ṣe eré olórí ò ṣe eré ó kù sọ́wọ́ Ọlọ́run. Ṣé rí nǹkan tí mi fẹ́ fàyọ̀ ń bi ọ̀rọ̀ yìí gangan ni pé ọ̀rọ̀ afẹ́ kọ story abafẹ́ sọ story àwa lọ ń bú àwọn òyìnbó tá a fẹ́ tí a rò pé wọ́n lajú ju àwa lọ nígbà tó òyìnbó máa débi wọ́n bá àwọn àṣà lọ́wọ́ wa o nígbà tó òyìnbó sì ń sun sínú omi lọ́dọ̀ wọ́n bá irrigation system láfíríkà ní Nàìjíríà tí wọ́n bí òyìnbó bá 15 feet of road ní Benin Empire Benin system of government bẹ́ẹ̀ náà ni láàfin Ọ̀yọ́ ní àwọn jagunjagun soldiers Ọ̀yọ́ ní àwọn ìwẹ̀fà Ọ̀yọ́ ní àwọn làrí Ọ̀yọ́ ní government tó ti dúró torí ẹ̀ òyìnbó ò ní nǹkan míì tó fẹ́ kọ́ wa mọ́ náà ṣe introduce indirect rule òyìnbó tó wá sọ àwọn governors tiwọn tán govern lọ́dọ̀ wa ń bì nítorí pé wọ́n lágbára firearms wọ́n lágbára àbọn wọ́n sọra wọn di olórí wa òyìnbó tó kọ́ wa ní àṣà yẹn wọ́n fi àwọn governor wọ́n wá ṣe àwọn governor òyìnbó tó kọ́kọ́ wà ń gbà yẹn kó tó di governor tí wọ́n ń sìn wọ́n wá ṣe elétò tó yẹ pé wọ́n lè rọ ọba lóyè wọ́n lè fi ọba jẹ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam òyìnbó tó colonize wa àwọn Britain
kò sínú òfin àwọn ò ṣe kọ́ sínú ìwé òfin wọn pé prime minister wọn lè rọ queen lóyè. wọ́n gba àṣà yín dànù lọ́wọ́ yín ẹ sì ń yọ̀ ọmọ Yorùbá o kí ló ń ṣe yín gan-an. níbi fídíò màmá tí mo wò àwọn tó wá ń kọ́mẹ̀ntì sí lábẹ́ tí wọ́n ń bẹnu àtẹ́ lu ọba tí wọ́n ń bú ọba wàláhì orúkọ àwọn ọmọ Yorùbá ló pọ̀ jù ń bẹ̀ kí ló dé why we Africans. gbogbo bá báwọn èèyàn ṣe máa ń ṣàwàdà ìgbà tí bàbá Ọbásanjọ́ ẹjọ́ alákọ̀ọ́kọ́ náà mi ò wọ́ anybody ní explanation o èmi ò kí ń rúùtù fún olóṣèlú o mi ì gbé plákàdì tẹ̀lé olóṣèlú kọ̀ọ̀kan rí láyé o mi ò sí lára wọn o but mi ò ever mi ní bú bàbá Ọbásanjọ́ mi ní bú bàbá Buhari why àyè gbà wá gẹ́gẹ́ bí aráàlú láti sọ pé nǹkan tí àwọn olórí wa ń ṣe ọ̀nà tán láwọn bá wa ṣe wọn ò ṣe o wọ́n parọ́ ni o a lè sọ bẹ́ẹ̀ yes àyè gbà wá láti sọ bẹ́ẹ̀ tó bá ṣẹ̀tọ́ wọn fún wa but àyè ò gbà wá pé ká bú wọn wọ́n ní àgbọ́dọ̀ bú wọn. ọba tó ya olórí burúkú jù in the history of the world tèmi mọ̀ tó ya olórí burúkú jù láyé torí ọ̀rọ̀ bíbélì ni mo tẹ̀lé o àtọ̀rọ̀ alukuran ó ní Fáráò la'natullahi alayhi ọba Fáráò tó ṣèjọba pẹ̀lú nígbà ayé Musa wáyé tó dẹ̀ ṣe ya olórí burúkú ju gbogbo èèyàn lọ láyé ó ní pé ó pera ẹ̀ ní Ọlọ́run olórí burúkú èèyàn ni máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ bó ṣe pera ẹ̀ lọ́lọ́run tó Musa ò fìgbà kọ́kọ́ bú Fáráò nù la'natullahi alayhi kí ìyà Ọlọ́run kó mọ bá mi tó bá wà Musa ò bu o Musa kàn sọ pé irọ́ ní ń pa á fún yín o òun kọ́ lọ lọ́ọ̀ nìkan ni Musa sọ because Musa mọ̀ pé Ọlọ́run ò fẹ́ ká bú ọba ànábì Ọlọ́run là ànábì Musa o bí Ìlọrin ṣe wà yẹn tó yẹ pé àwọn àfáà wọn lọrin tó yẹ pé alásọ̀ṣẹ ni wọn tó bá sọ pé Ọlọ́run ṣe báyìí Ọlọ́run ó ṣe Ọlọ́run dìímú Ọlọ́run ó dìímú Ọlọ́run jùlẹ̀ Ọlọ́run bá wọn jùlẹ̀ àwọn pásítọ̀ tó yẹ pé tó bá sọ pé Ọlọ́run ò báyìí á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ọba ba lórí wọn ọba ba lórí oṣó ó ba lórí àwọn àjẹ́ ó ba lórí lẹ́bọ̀lógún ó ba lórí àfà ó ba lórí pásítọ̀ Ọlọ́run ní máa yin ọba every king is ordained by God ìgbàláyé mi bí Ìlọrin ṣe wá tóbi tóun tó jẹ́ lu àwọn àfa alásọṣẹ tó yẹ pé àwọn àfa kọ̀rọ̀ àwọn àfa tó bá sọ̀rọ̀ Ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀ àwọn àfa yẹn kò sí kankan ní wọn tó máa jáde wá ní èmi jọba àlú Ìlọrin lọ àwọn àfa yìí sọ bẹ́ẹ̀ bọ́ba àlú Ìlọrin ṣe rí òun ní àfa àwọn àfa tó kù ni òyìnbó dẹ̀ ta àṣà burúkú fún wa dẹ̀ gbà because wọ́n ti ṣe lófin wípé gómìnà lè rọba lóyè irú yìí tí Ganduje ṣe fún Sanusi Lamido Sanusi ń jò ní àwọn àṣà burúkú tó yìnbó dẹ̀ kí ló dé tí wọ́n fi sínú òfin tí wọ́n pé Queen of England o kí prime minister wọn kó láṣẹ àti rọ̀ lóyè ẹ jẹ́ ká bẹ̀rù orí ara wa ẹ jẹ́ ká ṣọ́ra wa kama irú àwọn àwàdà wèrè táwọn máa ń ṣe tó máa ń bú Ọbásanjọ́ tó máa ń bú Buhari arúgbó làwọn bàbá yìí náà for God's sake a lè sọ fún wọn pé àyè gbà wá o gẹ́gẹ́ bí ọmọ ìlú láti sọ pé ọ̀nà tán làwọn bá wa ṣe wọn ò ṣe o omi tán làwọn máa ṣe fún wọn ò ṣe ká fi máa correct ills ní society but àyè ò gbà wá láti bú wọn ní abojú àbábímú àní Musa ò bú Fáráò bó ṣe ya bí Fáráò ṣe rí olórí burúkú tó Musa ò bú because ó mọ̀ pé Ọlọ́run ló yàn sípò ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá ní jọ̀hún Aláàfin Ṣàwẹ́wà kì í ṣeré kò gbúdọ̀ ṣàwàdà kó wá ní ẹ̀rọ orí ẹ̀bí kan gbé wọ́n kàn máa gbé orí oúntọ̀ sógán bẹ́ẹ̀ ni àṣẹ àwọn ọba ṣe rí Ọlọ́run fi agbára ikú àti ìyè sí ọwọ́ àwọn ọba in those days bẹ́ẹ̀ náà làwọn olórí táwa ní sí tẹ́ pé ipò àyàn wọn sí ni bí president bí governors bẹ́ẹ̀ láyé ṣe rí Ọlọ́run ni máa ń yàn wọ́n Ọlọ́run fi wọ́n sípò ni tẹ́ ẹ bá fẹ́ kọ story abẹ́fẹ́ sọ ẹ má bu àwọn ọba ó tàbùkù bá àwa gangan gẹ́gẹ́ bí èèyàn ẹ rí China tó yẹ pé China ní stakes wọn ní almost ìdá kan àbí ìdá méjì nínú gbogbo ayé báyìí especially in Africa ẹ mọ ibi tí China lágbára dé wọ́n ti ń di world power lọ China ò fi àṣà àti ìṣe ìlú wọn lẹ̀ òyìnbó náà ti ṣe ìjọba lórí wọn rí kí ló dé tí wọ́n wá gbàgbé àṣà tiwọn tí wọ́n gbàgbé o náà fi ń lọ wájú àwọn àṣà wa ti ń parẹ́ ẹ̀dẹ̀ ń tàbùkù bá wa kò dẹ̀ dá bẹ́ẹ̀ story tẹ́ bá fẹ́ kọ ẹ kọ story ẹ sọ story ẹ má bu ọba Ọlọ́run ló gbé àwọn tó bá bu ọba ṣépè ọba iṣẹ́ ni àbú meanwhile
ìyá mi ayaba Badira torí ìyàwó bàbá ẹni ìyá ẹni ni àmì wo leléyìí o àmì wo ni o ó wà ní yọ lọ o onígbòrí bàbá máa kọ alágbòrí bàbá àwọn ọmọ jẹ ìtò ògbórí tó ẹ̀ láàrẹ bàbá lẹ̀ pera wọn nù lé yín yọ lọ o ẹ̀sùn mọ́ lọ́n dáadáa kábíyèsí ikú bàbá yèyí aláṣẹ ìkejì òòṣà ọba ńlá tí ọba tí oníkẹ̀pẹ́ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ẹ̀ mọ́ bálà fi ṣe rí ń jọ̀hún láti river Niger jẹba dédà ọ̀mì ní Kútọ́nù lálàáfin pàṣẹ rẹ̀ like 75% of all Yorùbá speaking state ilẹ̀ Aláàfin ni tó ti ń pàṣẹ ẹja bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ àsọpáyé dayé ọ̀làjú ká máa fi egbò dá oúnjẹ kọjá àbá ká máa fi ojú egbò tẹ̀lé o